Ibi gbogbo ló ga lágbára. Ọmọ ọ̀lẹ́nìkan láàyè gbà. Ìwọ̀kìlú mọ̀ Yorùbá TV. Ẹni tán ọ̀ṣọ́fà. Ìtàn ọ̀ṣọ́fà ṣàkọsílẹ̀. Kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀? Iṣẹ́ mọ̀ wọn àwọn tó ń sọ̀tọ̀ ọ̀ṣọ́fà ọ̀pọ̀lọpọ̀ wọn ò sí nínú ẹ̀mí ni. Bí ti bò. Wọ́n lè máa wò wá pa àjọmọdé. Mo sọ̀rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀. Àwọn bloggers kan gbé mi sà. Mo wá jáde ní gbangba. Statement yẹn mo lò pé 3-4 days. Mo jáde mo ní ẹ̀mí lọ́lọ́run mi ò lè gbé ìkòkò tùràrí. Èèwọ̀ ni fún wòlíì tó bá ń gbé. Àwọn ṣẹlẹ̀ kan máa ń gbé. Dáàdì lóbìnrin. Obìnrin gbọ́dọ̀ gbé. Wọ́n fi para wọn ni. Àìsàn ló máa fi lò gbà. Nínú ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Kí ló tẹ́ fi sọ bẹ́ẹ̀? Kò sí nínú ìlànà. Kò sí nínú ìlànà. Ṣé rí àwọn ọmọ kéékèèké àsìkò ìjọ tó ń rán mọ́dà Celestia tó sì ṣe ìkọ́sùn ọkùnrin súnmọ́ wọn ẹ̀gún náà rọ́ sí orí ara wọn. Ẹni tó bá gbọ́dọ̀ jẹ́ mọ́dà Celestia ò gbọ́dọ̀ ṣe nǹkan oṣù mọ́. Kò gbọ́dọ̀ ṣe nǹkan oṣù mọ́ kó wà ní mímọ́. Mọ́dà Celestia. Àdọ́mọdé padà. Mọ́dà Celestia. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Ọmọ kéékèèké mi máa ń ṣe. Mo wá jáde síta mo sọ fún wọn. Mo ní láti 8 years tọ́lọ́run ti tẹ́ pẹpẹ mi ì tí ì gba àmì òróró mọ́dà Celestia. Ẹ tí ní ìdí ẹ̀. Mi ì tí ní ìdí ẹ̀. Oníṣẹ́ tó lùgbàlà rán mi ò àjẹyè ni wọ́n akọrin ni mo wà. Mi ìjókòó sáyé mọ́dà Celestia. Ok, ayé akọrin gẹ́lẹ̀ ń jókòó sí. Ẹ̀yin náà gba máìkì mú. Ẹ jọ wọ ọkọ ni. Ó ti wọ Celestia dáàdì díẹ̀ ó ti ṣe díẹ̀ sá. Kò sí nínú ìlànà. Obìnrin tó gbọ́dọ̀ sọ wípé òun dá tóbìnrin bá fẹ́ dá sí sí á níbi tó máa dúró sí. Níṣẹ̀lẹ̀. Mo jáde sí gbangba bẹ́ẹ̀ ṣe kọrin gbangba iná mo sì jáde ní gbangba. Mo ní ẹ lọ ẹ wọṣọ ara kẹfẹ mi darí ẹ̀mí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan pé tó bá ti débí ànímọ̀ wọn rí Ọlọ́run dẹ̀ máa ń sọ Ọlọ́run ló ń sọ̀rọ̀ kì í ṣe èèyàn. Wòlíì tó bá ti pọ̀ nínú ẹ̀mí kò ní ṣìwé. Ẹni tó bá dẹ̀ débí lọ́gbà àjàrà ẹ tó bá jẹ́ ẹni Ọlọ́run á mọ̀ pé ẹ̀mí mímọ́ wà lórí iṣẹ́. Ó ń ṣiṣẹ́ rẹ̀ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni sà. Ọ̀pọ̀lọpọ̀ tó máa sọ pé àwọn sọ̀tọ̀ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí orin tẹ́ni kí n kọ́ òun ló jẹ́ kí n sọ. Àwa yìí kò gbọ́ ìtumọ̀ Celestia àdìtú ni. Celestia. Kò sẹ́ni tó lè mọ̀. Gbogbo àwọn tó kàn ń jáde. Àwọn kan máa ń jáde lórí social media. Jáde àwọn yẹn fi wọ́n lẹ̀ wọ́n owó oúnjẹ náà ń wà. Wọn ò dẹ̀ lè náwó yẹn dáadáa. Àwọn kan wá ní àwọn mọ̀tàn ṣẹlẹ̀ o. Ìka tiẹ̀ ní ṣe bí ní bàbá ṣe kú. Àwọn bàbá tó dàgbà nìyí. Àwọn bàbá wa kan wà nínú ìṣẹ̀lẹ̀ yìí Ọlọ́run jẹ́ ká mọ̀ wọ́n. Ó jágbàlagbà. Àbáwọn ọmọ bàbá wa tí bàbá wọn Ọ̀ṣọ́fà bí. Àbáwọn tó bá wa lò. Àmọ́ sẹ́ lórí wa yìí orí ọ̀fẹ́ làwa mọ̀. Orí ọ̀fẹ́ lẹ mọ̀. Kí la fẹ́ sọ? Ọba tó mú mi tútù jáde láti inú àpáta. Omi ibì kan wà tí a ti lọ bomi ní Ìmẹ̀kọsà lọ́dún tó lọ. Tẹ́ ẹ bá sọ̀kalẹ̀ síbẹ̀ tẹ́ ẹ bá fẹ́ gòkè ẹ máa dàbí pé ibẹ̀ dọ́gba pẹ̀lú sánmọ̀. Ní Mẹ̀kọ yìí náà? Ní Ìmẹ̀kọ yẹn sá. Lógùn state. Ní Ògùn state sá. Mo débi ibẹ̀ ní ọdún tó lọ. Ògo ni forúkọ ńlá Ọlọ́run. Ìmọ́lẹ̀ wà nínú ìjọ mímọ́. Ó wà káàkiri gbogbo ẹ̀sìn. Àmọ́ ṣẹlẹ̀ lè tí mo wà yìí mo fojú. Bẹ́ẹ̀ náà ni ìyanu ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀. Àwọn kan. Ìràwọ̀ méje tó tàn fún ṣẹlẹ̀ orí ọ̀fẹ́ ni Ọ̀ṣọ́fà àti Ọlọ́run náà mọ ìrìn àjò yẹn. Láàrin ara wọn. Májẹ̀mú ni. Ìràwọ̀ méje ló yọ ní òkè ọ̀run fàwọn ẹyẹ wọn kélúlì. Ṣé fún àwọn ẹyẹ ni àbí àwọn ẹyẹ wọn kélúlì? Àwọn ẹyẹ kélúlì ẹyẹ yẹn kélúlì. Lúlì yẹn orí ọ̀fẹ́. Orí ọ̀fẹ́ lúlì. Ó wà lára sí ọwà ní Mẹ̀kọ. Tẹ́ bá débi tí wọ́n sì bàbá wọn Ọ̀ṣọ́fà sí gbogbo ilé tí wọ́n kọ́ yí bẹ̀ ẹ̀rí bí bàbá yẹn sì jáde nígbó àgàngè. Gbogbo bàbá yẹn ṣe rẹ̀ tó fi jáde bó ṣe jí òkú bẹ́ẹ̀ni tó gbé oúnjẹ ṣe jẹ́ bó ṣe sọ̀rọ̀ bó ṣe gbogbo ẹ̀ nínú. So a jẹ́ wípé àwọn ẹyẹ wọn ń ké lúlì òkè àwọn ẹyẹ wọn ń ké lúlì oore ọ̀fẹ́ ìràwọ̀ méje ló yọ ní òkè ọ̀run. Ó yọ ní òkè ọ̀run. Ní 1947. Lórúkọ Jésù àwọn rẹ̀ máa tì. Láníṣẹ́ rí àwọn single mother ẹ má ronú bí tẹ́ ẹ lọ jì ẹ tí ì débẹ̀ ìlàkọjá yín lẹ fi wò má máa sọ fẹ́nìkan pé mò ń jagun wà ló ń la ìlàkọjá. Ṣùgbọ́n kéde ká máa yà mí lẹ́nu níṣẹ́lẹ̀. Bẹ́ẹ̀ sà. Ọ̀rọ̀ yẹn mo fẹ́ sọ ni o ẹ̀yin lẹ́ẹ̀kan correct mi wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wòlíì ìṣẹ̀lẹ̀ a máa wẹ̀ jù. Dáàdì hallelujah
èmi ẹ ti gbọ́rọ̀ yẹn rí. dádì kò sí kó má sí. Kò sí kó má sí. ẹ ti gbọ́ rí. Dádì mo ní kò lè sí kó má sí. bó wà ní tí ń ṣe ṣẹlẹ̀ ẹ dẹ̀ rí ìyẹn kedere. Ṣẹ́rí dádì orú mi yìí tí bá ti bíbélì tiẹ̀ èmi ẹ̀mí lọ́lọ́run tí bá tiẹ̀ mú nǹkan mọ́ màá rí ìfarapa. ẹ fi bíbélì yẹn fi kà yá yín dáadáa kí ó gba àwọn èèyàn rí. mi ò gbọ́dọ̀ ṣe ẹ rí gbogbo ìtàn tí mo sọ láti. ìtàn ayé yín gùn. ìgbà tí ó yẹ kí n ti sáré gan wọnú ayé mi sá a ní níbi tí mo ti bẹ̀rù Ọlọ́run mo lọ sí ọ̀nà Ìdímù lọ́nà Ìyànà Pàjà mo lọ pray ń bẹ̀ dáàdì mi kan bíi tinú ló mú mi lọ mo ṣọ́nà lójú pẹ́pẹ́ màmá yẹn ní kan lọ mówó iṣẹ́ wá mà tí mo débẹ̀ lọ́jọ́ kẹta ó lẹ́ni tó bá gbowó lọ́wọ́ mi máa níṣòro. ilé tó fi sọ bẹ́ẹ̀. mo ní màmá kí ló dé àbí ogun ló lé mi débi ó ní rárá ó ní ìránṣẹ́ Ọlọ́run ẹ ju tèun lọ màmá yẹn wá ní kọ́mọ̀ mú mi lọ sí etí odò lọ́jọ́ náà ó ní kí n lọ wẹ̀ mo wẹ̀ ó ní wò ó ní tó bá ṣọṣẹ fún ẹ ó ní kò lè ṣiṣẹ́ ó ní tó bá ṣòro fún ẹ ó ní kò lè ṣiṣẹ́. ó sọ bẹ́ẹ̀ fún yín. màmá yẹn lòun wà lé opó Bìní ni ó ní tóun bá gbowó mi ó lóun máa ní problem ó ní kí n máa lọ. ó sọ jáde fún ó ní kí yín. n lọ súnmọ́ lọ́nà. ó sọ jáde fún yín. ọdún tí mo dí ọ̀rẹ́ bàbá mi ọdẹ lànà bàbá lúlì ó pèdè kan fún mi mo ní lọ́dún náà kọ́ lọ́n dáríjì mi mo disguise bíi pé mi ò ní ṣẹlẹ̀ bí mo wá wọ ṣòkòtò mo wá dé ordinary scarf lọ́dún náà bàbá yẹn wá pariwo nísàlẹ̀ ó ní wòlíì wo ó ní kọ́ pé ọmọbìnrin yẹn wá ó ní bo ló ti wá ó ní kí lorúkọ ẹ ó ní bo ló ti wá ibo ló ti rí pẹpẹ question mẹ́rin náà bí mi. ẹ pe ọmọbìnrin yẹn wá níbo ló ti wá níbo ló ti wá ó ní ẹ pọ ọmọbìnrin yẹn wá níbo ló ti wá kí ló wá sí níbo ló ti rí pẹpẹ níbo kí lorúkọ ẹ ibo ló ti rí pẹpẹ bàbá yẹn ló ní kí lọ tẹ pẹpẹ sọ́nà tẹ ń kọbọ lọ́nà kájọ lọ. ṣùgbọ́n kò ságbára. àmọ́ èmi gan ò tí ì mọ ibi tí mò ń lọ ibo ló ti ń wò ní òní tẹ́nítìkà ìran wà dádì orúwa ìta bá mú nǹkan mọ́kàn tá a wẹjú ẹ̀gún máa jẹ́ tiwa mo sọ lórí afẹ́fẹ́. ẹ tú ọ̀rọ̀ yẹn sọ màmá. àgbọ̀n tán. ẹ mọ̀ tú ọ̀rọ̀ yẹn sọ. dádì ìgbà tí ìlàkọjá yẹn yẹ ká sákiri àsákiri ààrẹ ni gbà wá a ti dúró ti òkú Ọlọ́run bí mo ṣe wà mo wà nínú májẹ̀mú àwẹ̀ àtàdúrà ò ní pasán. ẹni tó bá jẹ́ wípé lóòótọ́ ni ẹ mú nǹkan míì mọ́. bẹ́ẹ̀ ni sà ojú àti tìmí ìlérí yẹn ò ní ṣẹ òun náà ni ò jẹ́ ká kó ṣèbí mo ṣe ń ṣe program lórí àdàbà Olúwa ló kọ sí mi lágìjì ó ní kí n lọ máa kéde màá dé màá wá mu gàrí mi tí ò ní sówó níwájú pẹpẹ èní yìí ó yẹ kí n lọ rédíò torí owó mọ́tò ni ò jẹ́ kí n mo sẹ́ndì program torí owó. pé ká lọ máa ṣe lọ́hùn. nǹkan lọ ṣe lára mo ti sẹ́ndì ẹ̀ sí pé ká lọ máa lò ọ̀dù ẹ̀ ká lọ máa lò. bẹ́ẹ̀ ni àwa nígbàgbọ́ pé pẹ́kúnpẹ́ lálẹ́ kayọ̀ ń bọ̀ lóru ohun tí ò tó yìí ó máa tó sàwọn máa ṣẹ́kù a gbọ́dọ̀ mú kan mọ́ àwa wòlíì obìnrin ẹja dúró pẹ̀lú òtítọ́ àtọkùnrin gan afẹ́dà kí ló fẹ́ dà láì sí bólúwa ò bá kọ́lé sà àwọn tí kò ṣe lásán ni bíbélì onítọ́lúwa kò bá kọ́ ìlú náà àwọn tí olùṣọ́ ṣe lásán ni sí ẹnìkan Kristi ni olùṣọ́. torí mo máa ń wo yín dáadáa mo wo yín fínífíní ní 2014 arákùnrin kan mo mú wá sọ́dọ̀ yín ẹ ní níbi ṣọ́ọ̀bù rẹ̀ ẹni kò wú ibẹ̀ ẹ lórí nǹkan kan mọ́ bẹ́ẹ̀ ẹ ti gbàgbé o 2014 ni mò ń sọ̀rọ̀ bíi 11 years ago. kí lẹ gbẹ́kẹ̀lé. kò sí nǹkan téèyàn bá gbẹ́kẹ̀lé nǹkan sà wọ́n á ti gẹ́ẹ̀tì èèyàn. dádì wọ́n á ti gẹ́ẹ̀tì èèyàn. nínú ṣẹlẹ̀. orí ìjọ mímọ́ ní mò ń bẹ́ nínú òdodo fúndàpọ̀ àwọn ẹni mímọ́ ẹ̀ wá nínú ìdàpọ̀ títí èmi ò fi padà wá èmi Kristi ló sọ yìí pé mo wá dandan lótìtọ́ láti wá ṣèdájọ́ ayé láti kó dáàdi oní mò ń bẹ́ nínú òdodo fún ìdàpọ̀ àwọn ènìyàn alẹ́ yẹn òdìgbà tó bá gíṣẹ́ pé kí lágbájá gbé mọ́tò ẹ̀ lẹ̀. àwọn kan máa ń sọ ṣé ẹ ti gbọ́ rí ni. wọ́n ní Olúwa sọ pé ò gbọ́dọ̀ lo mọ́tò yẹn mọ́ ó ní kó máa lò. yà á sí mímọ́ fún jẹ́ kó máa lò níjọ́ kan nìkan gbé mọ́tò wá sí mọ́mí ẹ̀ kú oríire mo tètè yá sọ fún èyí tí èmi kọ́ mo ní o. ẹsẹ̀kẹsẹ̀ lójú pẹpẹ mo tètè sọ fún ọmọ mi má sọ. kò mo ní mo bá fún fẹ́ bá gbàdúrà ni. má dunnú lórí ohun tí ì ṣe. má sọ wípé kinní yẹn ẹnìkan kan gbọ́dọ̀ gbọ́ iṣẹ́ tó ṣe irọ́ ló wà.
Ọlọ́run ló tó gbogbo. a jẹ́ pé ẹ ní nǹkan àkọ́kọ́ kankan débi pé wọ́n ti gẹ̀ẹ́tì. débi pé táyọ̀ bá àti ẹ̀mọ́ ìkọ̀kọ̀ kan mọ́ ìyá yìí. Dáàdì inú ilé mi mú mi ní kọ́kọ́rọ́. gbogbo everybody ní wọ́n bẹ̀. tí èèyàn bá ní nǹkan náà kò sí ọgbọ́n tá a lè ní. mo kéré ju bí tí mo wà yìí lọ. bẹ́ẹ̀ni. orí ọ̀fẹ́ ni pé Olúwa mo fi ayé mi lé ẹ lọ. Oníbàbá mi tí lọ́kọ ló ní ọkọ rẹ̀ ó ṣáà ti mọ̀ pé mo wà nínú ọkọ máa ṣe gẹ́gẹ́ máa wà Ọlọ́run kó máa wà mí. a jẹ́ pé nínú tá bá wò dáadáa nínú ìjọ wòlíì nínú ìjọ mímọ́ tó jẹ́ ti Celestial wòlíì wò lẹ gbé fún tẹ́ wò pé wò kémi náà dàbí wòlíì. wọ́n wòlíì pọ̀. tẹ́ gbé fún. ọ̀gá Kristi la gbé fún. ṣùgbọ́n ẹ lẹ́nìkan tẹ́ ń wo gẹ́gẹ́ bí aláwòkọ́ṣe bí àwòkọ́ṣe. a gbọ́dọ̀ máa sọ pé a gbé fún lágbájá. ṣe láláwòkọ́ṣe ṣe láláwòkọ́ṣe. mi ò láláwòkọ́ṣe torí mi ń ṣe competition. ṣùgbọ́n ṣe lọ́gàá. mo lọ́gàá. ta wá lẹ gbé fún ta lẹ gbé fún pé tá bá tiẹ̀ ní káwọn mo gbé fún àwọn báyìí. gbogbo àwọn ọ̀gá mi ni mo gbé fún ọ̀gá mi pọ̀. àwọn ọ̀gá mi pọ̀. gbogbo wọn ni mo gbé fún. mo láwọn ọ̀gá torí gbogbo wọn ni mò ń ṣe ọ̀gá mi. tí bá dárúkọ ẹnìkan tí mi dárúkọ ẹnìkan mú. gbogbo wọn lẹ gbé fún. àwọn ọ̀gá mi ni gbogbo wọn ni mo gbé fún. olólùsọ bí ọmọ ìyá mo ní ọ̀gá àwọn ọ̀gá mi. ṣáàyìn náà láwọn èèyàn ti ń kọ́ṣẹ́ lábẹ́ yín. kí la mọ̀ tá a fẹ́ kọ́. ṣáà mọ̀ pé ó ṣeé ṣe ẹ̀kọ́ àwọn èèyàn máa ń kọ́ṣẹ́ ní ní CAC sí àwọn ní ọ̀yìn àwọn kan kọ́ túlẹ̀ wọ́n á ní túlẹ̀. Ọlọ́run bá pè yín àtọ̀ yín sọnù kò sẹ́ni tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀. ṣe School of Celestial wa tán náà máa ń lọ ministry ṣe lábẹ́ kọjá. mi tí lọ ọwọ́ náà. oṣù wèé kẹ́ ẹ lọ. Ọlọ́run ló kọ́ mi lélẹ̀ tí mo. ṣoṣù wèé kẹ́ ẹ lọ. torí tí bá fẹ́ lọ mi ìfàdí kálẹ̀ èèyàn ti ní ìkẹrìnsẹ̀. àti ọ̀pọ̀ ìjọba ẹ̀ mo fẹ́ lọ ó wà lákùrẹ́ ní Bódìgì ó wà ní Ìṣàgámù tí Celestial. ṣé àwọn káwọn èèyàn lè wo ètò ìkáwọn èèyàn kára nǹkan rẹ̀ ṣẹ̀ fún. kò sí nǹkan tọ́lọ́run kò lè ṣe. torí pé ẹ jẹ́wọ́ ní gbangba. Bíbélì tuntun mo ti fi ṣèkéde lẹ́nu. gbogbo ẹni tó bá dẹ̀ ti rí dandan ló máa yìí. Olúwa ní kí n kéde ọjọ́ mẹ́ta mo ti fi kéde. Ibi tó dẹ̀ wò ní orí ọ̀fẹ́ lórí gbà ọ̀run máa kéde rẹ̀ sí rere. Diaspora ní Nàìjíríà ní London ní Canada gbogbo níbi lórí Nàìjíríà ló ti wò. ó ń sunkún ní lómi dé ojú ẹnu ìwọ ló lẹ̀rí tó ń bọ̀ yìí. oṣù keje rèé Júbílì pẹpẹ méjèèje ọ̀run máa gbé ẹrù ẹ ó wà nílò òyìnbó ò tí ì ríwèé gbà fi sínú àwẹ̀ àtàdúrà ó ti pé gbogbo wòlíì ó ti sùn pé ara rẹ sínú àdúrà ó ní ẹ wá sọ́dọ̀ mi ẹ̀yin tí ṣiṣẹ́ padà ìwúlé lórí nítorí mo sọ ọ̀rọ̀ mi ní gbangba lónìí ibi tó ti ń sunkún ní gbangba ọ̀run máa sọ ìtàn ẹ ó máa sọ yẹ̀yẹ́ ẹ̀dá yẹyẹ Ẹ́sítérì ra àánú gbà ní gbangba orí odidi ayaba pásítì ṣì odidi ayaba ó dẹ̀sẹ̀ sí Ẹ́sítérì nìkan ọ̀tá rẹ̀ máa ṣẹ̀ sí kò lè yá. torí pákó ní ṣọ́ọ̀ṣì ti bẹ̀rẹ̀. dáàdi pákó kẹ̀ ṣé pákó la lè pè é. àbí kì í ṣe pákó gan àti bàbá ni àti bàbá. ìmọ̀ pákó gan tí mo fi gbé for good 5 years. inú pákó lẹ́sùn ibi báyìí náà ni inú bíbá yìí náà ni wọ́n fẹ́ jọ bíbá yìí ṣé ibẹ̀ yẹn náà ni. pákó kẹ̀ ṣé yẹn là ń pè ní pákó dáàdi pákó tí mi ò lè kó fún mi ó ti rọ̀ fún kó fún mi ilẹ̀kùn onílẹ̀kùn náà lè mọ́ òun náà fún mi ṣe bí gbogbo ẹnìyẹn. ẹ dúró wọn bùn ún ni. wọ́n bùn mí ni o wọ́n bùn mí ni o. wọ́n bùn ún ní pákó nígbà tẹ́ ń gbénu pákó ni. wọ́n gbọ́dọ̀ parọ́ wọ́n bùn mí ni o Bíbélì ní gbogbo àìsàn òdodo ẹ̀sìn torí mo lọ sunkún bá wọn. ẹ dákun ẹ fún mi ń pákó. wọ́n kógi fún mi ẹni tó ní wíńdò á ní kí lọ́wọ́ bẹ̀ yẹ bóyá wíńdò yẹn dá. ìtàn ìgbà yẹn wá di ayọ̀. orin tẹ́ ẹ mú wáyé orin gbangba ni ọba tó jẹ́wọ́ tá a jẹ́wọ́ ní gbangba 5 years mo fi sùn síbẹ̀ àtòjì àti gbogbo ẹ̀. inú pákó. gbogbo ògiri yẹn gbogbo ara ògiri gan gbogbo ẹ̀ ló lu. gbogbo ara pákó. àwa fi kíní pẹlẹbẹ kan àwa fi páànù àfilẹ̀ nínú ògo ní forúkọ. àbí ìsẹ̀yìn. èmi náà rè dádì èmi náà rè tábà tà káfíńrà. ẹ bá tà kẹ́ ẹ fi ra túpà. ó lágbára ẹni tábà tà ní wà ní dádì kílẹ̀ sí wọ́n tà wá tán wọ́n tà wá ta ló lọ mú ìlérí Joseph ṣe ẹni tó bá wo kíní ìtọ́ tó bá ti ṣe tán ẹ wo Genesis 37:7 ó ní mo sì rí ìtìkan ní òkú ó
ló yí ìtìmí ká lẹ́yìn ìgbà tán lọ tàtìpó lọ́dún yìí tán lọ jẹun lábẹ́ wọn lọ mú lábẹ́ kí ṣe ọ̀tá ẹ̀ ó máa tọrọ jẹ lábẹ́ ìwọ ló ní ẹ̀rí yìí má ro nǹkan kan ṣe bí onígbàgbọ́ ni ẹ má jẹ́ kó bu tiẹ̀ kí talẹ́ni tó fẹ́ lọ tiẹ̀ bá. tẹ bá wò dáadáa láti jọ tí Ọlọ́run ti ràn ẹ́ lọ́wọ́ n sọ pé ilẹ̀ ní tọ́lọ́run ti ràn ẹ́ lọ́wọ́ tẹ bá wò kì í ṣe èmo tiẹ̀ fẹ́ sọ tẹ bá wò láti gbà tọ́lọ́ sátìrí ọjọ́ tó jẹ́ wípé ẹ wá wò kẹ́ wò sàlẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí rẹ́rìn pé Ọlọ́run ṣé o ojoojúmọ́ ni tèmi náà tí Ọlọ́run rìn mí náà lọ́wọ́ tó ti pàṣẹ mi gbéjọ kalẹ̀. Ọlọ́run ni o ìtí ẹ ṣe lójoojúmọ́ ìtí ẹ ṣe pé mo rò lẹ́ẹ̀kan ojoojúmọ́ ni mo máa ń kọrin ọpẹ́ láràárọ̀ mo máa ń yin Ọlọ́run fún torí tí tó tóbi nítorí tí àánú rẹ̀ dúró dáadáa ojoojúmọ́ mo ń yin Ọlọ́run torí àwọn tó bá mi débi lẹ́rù tí mo tẹ́pẹ́tẹ́ ọ̀rọ̀ tán sọ ló jẹ́ kẹ́rù bà mí. ọ̀rọ̀ kan náà sọ. nígbà lọ́jọ́ July 7, 2017 omijé ojú mi ṣàn torí mo rò pé ìgbésẹ̀ yìí ó ti ta ni mo fẹ́ dojú kọ. ta ló fẹ́ ràn yín lọ́wọ́. pẹpẹ ò rọrùn àfẹni tó bá rà ẹrù kan wá bá inú igbó lẹ́dẹ̀ wá inú igbó níbí inú igbó ní inú àgéjù. àwọn tó wá bá mi débi tó súnmọ́ mi bí ìṣọ̀rùn wọ́n ní kí ló wá ṣe bí wọ́n á pọ̀tá ẹ̀ síbi wọ́n ní bí ò lè dìgboro 100 years sí. kò sílé kankan gbogbo gbígbà yẹn o because I can still remember. nínú ìwé Genesis 14 Olúwa sọ fún Abraham onílọ sí ìletò kan tẹ́lẹ̀ ó fi ó ní tẹ̀síwájú síbẹ̀ ni ó sọ ọ̀dẹ̀ nígbà nígbà tó kú díẹ̀ kù díẹ̀ ó ní bọ́ sáré bàtà ẹsẹ̀ rẹ̀ nítorí ilẹ̀ ni wọ́n rẹ̀. but ẹ níwà kan tó jẹ́ wípé àwọn èèyàn mọ̀ wò pé ìwà àdámọ́ mọ́mì nù ṣe ní wà àdámọ́ torí ìjẹsà mọ́ ṣe pé o. ayé ò ṣe pé mọ́ ìjẹsà mọ́ sọ̀rọ̀ ìjẹsà mọ́ búyàn àdúrà. àgbàgbà wa mọ́ tá jáde nílé olóró ìjẹsà olú ayé lágbé ọ̀rẹ́ pé búrú. ẹ ti gbọ́ rí kí làdámọ́ yín. gbogbo nǹkan èèyàn gbọ́dọ̀ ní àdámọ́ gbogbo orúkọ. ṣùgbọ́n yóò níwà kan tó jẹ́ pé ẹ̀yin gbọ́ mọ̀ wò pé kọ́ ló ń gbà lọ́wọ́ yín. kò sí wà kankan ìwà yẹn ní pé mọ̀ pé àwa Ìjẹ̀ṣà ìjọ̀gbọ̀n. ẹbí irú ìjàgbọ́n wo. ìjọ̀gbọ̀n tèmi ní pé bóyá mo rí nǹkan tó bí mi nínú sí kójú mi lè. ẹ̀yin àdámọ́ nù àdámọ́ sẹ̀jẹ̀ àdámọ́. àwọn fi ṣe wàásù àti ń pọ̀ orí ọjọ́ ìwà kí ìṣọmọdé ni mí ẹ̀rí mi báyìí. sọmọ ń sin ilé ẹ̀kọ́ kàbí pé bínú torí ẹ̀kọ́ ni. ẹni tó máa kó èèyàn mọ́ra báyìí ẹ̀lẹ́rò tó máa kọ́ fún bẹ́ẹ̀ kà wọ́n sí atótún. ẹnìkan lómi máa lọ báyìí yọ lọ ẹnìkan lómi máa lọ báyìí yọ lọ. a ti dàgbù. àwọn ìbínú kan mi wà tí máa fẹ́ bí màá bí nínú ilé. so àti ìdúyọ́ tó ti mú ìbínú rí. ó pọ̀ àmọ́ báyìí Ọlọ́run ti sọ wá Ọlọ́run ti jẹ́ ká gbọ́. so ẹ̀yin náà ládàámọ́ ìwà àdámọ́ nù. kò sí ẹni tó pé Jésù ní bàbá mi ti tẹ̀lé. tẹ bá wà wò dáadáa ṣe wá ní ṣé kò wá sí àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan kéékèèké tó jẹ́ wípé ó lè mọ tẹ̀ǹgàn tọrọ lọ́dọ̀ Ọlọ́run wípé mo fẹ́ jẹ́wọ́ rẹ̀ ní gbangba kọ́ lọ́n dáríjì mi. ó lè má jẹ́ ibi tẹ́yìn fọkàn sí ó lè jẹ́ pé ẹni yìí sẹ́mi ń dẹ̀ni dáríjì. ó ti wáyé rí. inú ẹ̀ṣẹ̀ òrè Olúwa lórí mi ó kú fún mi lórí igi òrè ọ̀fẹ́ ọ̀gá ògo pọ̀ jù àwa tá ti rè hallelujah Olúwa lórí mi ó kú fún mi lórí igi ọ̀fẹ́ ọ̀gá ògo pọ̀ jù. dádì rárá kò sí ẹni tó pé ó yé era tá a ti tẹ̀lé ní sáà ìdojúkọ ń kọ́ gbọ́dọ̀ sọ pé nìkan ṣẹ̀ wá mọ́ mi ti ẹ̀ bínú mọ́ torí pé kí ni ojoojúmọ́ lọ́lọ́run ló sún wá sí. lọ́gbọ́n yẹn ń pọ̀ sí lọ́gbọ́n tó ń wà. wá bínú èèyàn á jẹ́ kó fẹ́ kọ́lọ́run dáhùn ṣe. bí Celestia àti tóbi tó gbogbo Nàìjíríà ṣe tóbi tó olórin ṣẹlẹ̀ wò lẹ gbé fún jù. mo fẹ́ kẹ́ ẹ mẹ́yọ kan ni tàbí méjì tẹ́ ẹ gbé fún ẹ má wò pé ẹ kó ogun wọn pọ̀ tẹ́ ẹ gbé fún tẹ́ ẹ wò pé tó bá wù mí mo fẹ́ pè ó wù mí o. ta ni Mega 99. mo ti mọ̀ pé ẹ tẹ́ dárúkọ nu mo ti mọ̀ pé kí ló tẹ́ fi láìkì Mega 99. ọmọdé sùnmù mo láìkì ẹ kí ló dé. ẹ mọ̀ pé mo wà ní prógráàmù ẹ̀rí ní Àjàlá lẹ́kọ̀ọ́. ok. ó ti wá play ní Àjàlá tẹ̀lé yẹn wà ní junction ní Àjàlá. màá ní ká bá mi ṣí ètò ìkọ́kan Mega 99 lára tó bá wà kàn lára mo fẹ́ kó wá play lọ́dọ̀ yín
ẹyà mọ̀ gbádùn yín lọ. ó ní bàbá kò sóhun tẹ́ ò lè ṣe ó ti wá play àti pé iṣẹ́ mọ̀ mo nífẹ̀ẹ́ sí mo láìkì ẹ̀ mo dẹ̀ tún láìkì Esther Ìgbẹ́kẹ̀lé. oh sọmọ Celestia ni wọ́n. ọmọ Celestia ni. ok àti Esther Ìgbẹ́kẹ̀lé yes Celestia ni wọ́n. ẹgbẹ́ fún méjèèjì. àti Tiwa Shittu. tatúni tún jẹ́ Tiwa Shittu. Èkó náà ló wà. ó ẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ náà ni. ó ti bẹ̀rẹ̀ sí pẹ́ o sẹ́ni tó ẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ o. torí níta ọmọ dáadáa nu wọn ni Mega àti àǹtí Esther Ìgbẹ́kẹ̀lé. tatúnu tatúnu ọ̀gá kọ̀sánra ọ̀pọ̀ ẹgbẹ́ fún wọn tán. wọ́n kọrin àwọn kọrin lórúkọ Jésù ní ìrètí wọn àròrí wọn kọ́ àdẹ̀rùrí wọn. torí kìíní kan àwọn ìyá mi lẹ́nu níṣẹ̀lẹ̀ Celestia ní kìíní kan tí mo máa ń wò pé ọgbọ́n àwọn máa ń kí olórin nínú wọ́n máa ń kí yẹn nínú ṣọ́ọ̀ṣì ní wọ́n máa ń ṣe ìkórè ẹ kí yẹn dín. ẹ mọ̀ pé ẹ̀ẹ̀kan lọ́dún. ẹ̀yọ̀kan lọ́dún. ọdún wa nìyẹn lọ́dún. fún gbogbo Celestia ní chọ́ọ̀chì kọ̀ọ̀kan. a gbọ́dọ̀ mú nǹkan ọpẹ́ wá fún Ọlọ́run ìjọ yẹn gbogbo àwọn tó bá wá ẹ̀ lè ṣàwọn jọ mọ́. ìtorí ẹ̀ lè ṣe máa ń ṣe fàájì. gbogbo àwa sẹlẹ̀ ní kì í ṣe fàájì tó lágbára o. irú fàájì wo ni fàájì tó lágbára. ẹlòmíì ẹ mọ̀ pé ọ̀dọ̀ wa bíbá ẹ ká dáná káwọn èèyàn jẹun ká jó ká mú ẹ̀mí ká dẹ̀ gbígbọ́ ọpẹ́ ẹ̀bọ ọpẹ́ wa. gbà á. Olúwa orí ò ṣe nǹkan ìṣe nǹkan tá a gbọ́dọ̀ mú nǹkan tó le jù. bírú àwọn nǹkan wo. rárá èmi ò ń lò lọ́dọ̀. bíi kóòkì nìkan ni mọ̀tínà. mo máa ń lo wáìnì o rárá iwájú ọlọ́pàá máa ra wáìnì gidi àwọn ever wine. ok Celestia lè mú wáìnì. kò sí nǹkan tó ṣe o àwọn ọ̀gá wa tó máa ń wá wa wá. ok láti fi ọ̀nà lè mú. àti gbogbo àwọn èèyàn náà. kò gbọ́dọ̀ sí bíi trophy bíi ẹnìkan àwọn trophy ò sí ṣé trophy ọ̀dà ni. rárá o ní òkan. ok trophy bíi ẹlẹ́kìn ok ìyẹn ok wòlíì nìyẹn. ó kí gbogbo àníbikíbi tẹ́ ẹ bá wà inú mi dùn wípé màmá inú mi á máa dùn. Lórúkọ Jésù inú mi. tí n bá ti ń rí yín ṣé ẹ mọ reason àtijọ́ bẹ̀rẹ̀ ti pẹ́. Ọlọ́run dẹ̀ ní fi yín sílẹ̀. àtijọ́ wà ti pẹ́. ọ̀rọ̀ tẹ́ máa gbé tí wọ́n máa mú ní ẹ̀ ní débẹ̀. àmín tán máa mọ ẹyin sẹ́ tán tí màá ti ẹ̀gbẹ́ tán mú mi tán ni Kọ́lá Láwọdé ọ̀yà ire àmọ̀bọ̀ mọ́ ẹ̀bọ̀ l'Amẹ́ríkà. ààrẹ níṣẹ́ tá à ń gbé torí ẹ̀ ló yẹ kí n sọ wípé àwọn atajẹ́wọ́ rẹ ní gbangba àbí bẹ́ẹ̀ ni la ó gbà ní gbangba ọwọ́ agbára rẹ̀ gbangba ló fi ń gbà wá ní gbangba. àwọn kan máa wò pé ṣebí ṣẹ̀ṣẹ̀ ni mò ń gbé jáde rárá n tí mò ń ṣe òun ni wípé láti lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé ìjọ kìrìsìtẹ́nì ẹ̀sìn àbáláyé àtẹ̀sìn mùsùlùmí Ọlọ́run kan náà gbogbo wa ń ké pè bá a kàn ṣe ké pè lọ́kàn ṣọ̀tọ̀ọ̀tọ̀ tó dẹ̀ mo ṣe kí gbogbo wa níbikíbi tá a bá wà nílẹ̀ àti ní diaspora ẹ bá gbé kámẹ́rà sójú màmá kán wo màmá dáadáa mo fẹ́ kẹ́ ẹ ranjú mọ́ màmá yìí o tí ẹ ti rí wọn màmá ẹ dàkọ̀ yín dáadáa. orúkọ rere prophetess Ẹ̀mílọ́lọ́run. kí ló bí Ẹ̀mílọ́lọ́run. olóòtú ọ̀rọ̀ tẹ́lẹ̀ bá ní ìlú ó lágbára ẹ̀mí ni Ọlọ́run fún ohun tí ó wà ní ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ ni ó ní Ẹ̀mílọ́lọ́run fáwọn tó ń lò orúkọ yẹn ẹ̀mí ló fún mi. ok Ẹ̀mílọ́lọ́run ká sọ pé aka yín Ẹ̀mílọ́lọ́run. a lè pè ní aka bìtìbò. Ọlọ́run fi ràgbà mi padà. bẹ́ẹ̀ ni èmi ò ló ní aka amúmiri pé a ti fún mi lórúkọ tuntun ẹ ti bá orúkọ mi o a ti gbé mi gorí ẹṣin a ti gbadé mi lórí ìjọba ó ti jọba o ó ti jọba o Ẹ̀mílọ́lọ́run àti Kọ́láwọlé lórí ó ti jọba o ó ní jẹun lákìtà mò ń jẹ láàfin. orí orúkọ yẹn ló jẹ́ kọ́mọ̀ mi orúkọ yẹn ní ibi tí ìran mi ti bẹ̀rẹ̀ tàbá tí ẹ̀gbọ́n bá fúnyàn níran Ẹ̀mílọ́lọ́run. ibi tó ti bí ọ̀rọ̀ yẹn gan nu. àìmọye orúkọ náà àwọn èèyàn fẹ́ kí n jẹ́ ara ni àwọn fi sọ kì í ṣe ẹ̀mí. mo fẹ́ ká ṣàlàyé àwọn kankan kí n tó mú ètò ìwáṣẹ̀kù dání dúró tí wọ́n bá ń lo cross sí ọrùn ọmọ kí ló túmọ̀ sí. ààbò
ni cross wà fún. ààbò ló wà fún. ẹrí tèmi báyìí. cross ilé ìkọ́ mọ̀ ń sọ o. cross àwọn. àmì ẹ̀ náà lélẹ̀. òun náà lélẹ̀. ẹwẹ́ ni a máa ń lò bó ṣe wà tá a bá gbàdúrà sí tán tá a bá dì lóhùn fún wa kò sí pẹpẹ fọ́jọ́ mẹ́ta fọ́jọ́ méje ẹrí àmì ẹ̀ náà lélẹ̀. irú ẹ̀ náà ni ọkà jẹ́ aláwọ̀ míì. ẹ mọ̀ pé ọmọdé náà lò fún. ààbò ní fáwọn àṣẹlẹ̀ a lè fi sí pẹpẹ fún 7 days. bóyá ọ̀tá ẹ̀ lálàkàlà ààbò ni. ọ̀tá náà lọ gbọ́dọ̀ lálàkàlà. bẹ́ẹ̀ni bóyá ọ̀tá èèyàn lálàkàlà. àràbọ̀yé èèyàn lálàkàlà lẹ́sọ̀ torí ọ̀tá gbọ́dọ̀ lálàkàlà. bóyá èèyàn lálàkàlà àbó ń dojúkọ kan àbí ọfà ó máa ń ṣiṣẹ́ èmi gbàgbọ́ nínú ẹ̀. ilẹ̀ ń lò ó fún tí wọ́n bá so mọ́wọ́ náà nǹkan. ìyẹn èmi ò. ẹ ti rí tọ́lọ́wọ́ rí. mo rí tọ́lọ́wọ́ rí. kí ni iṣẹ́ rẹ̀ náà ṣẹlẹ̀. lọ́wọ́ mi bá gbé kámẹ́rà sí ọwọ́ mọ̀mọ́. logo tèmi. ti logo Celestial lélẹ̀. band tàbí kẹ́ fi rí swatch sí. ẹ gbé sọ́wọ́ kan rí. ìjọ mímọ́ Kristi láti ọ̀run wá. òun lélẹ̀ ló wà lọ́wọ́ yín. lọ́wọ́ yín kì í ṣe pé but tí wọ́n bá so mọ́wọ́ kí ni ìtumọ̀ rẹ̀ tí wọ́n bá so mọ́wọ́ ẹ ti rí rí. èmi ò mọ iṣẹ́ tán fi ṣe tí wọ́n á fẹ́ bí ilé rẹ̀. rárá èmi ò láì. ẹlòmíà tó máa so mọ́run. àwọn yẹn ọmọdé lè gba mẹ́sẹ̀gì. fún ààbò fún dàda. fún dàda. bẹ́ẹ̀ni pé àwọn àgbà tó ń sọ mórí ni ò rí mọ́lẹ̀. màmá ẹ má bínú o obìnrin mi àmọ́ súnmọ́ ìbàrá díẹ̀. ààbò ni. fún ìbàrá díẹ̀ obìnrin. àgbà wòlíì lè lò. ó dáa kò burú fún ààbò ni. ṣé èèyàn kàn lè lédè lọ rà lórí igbá pé èmi náà fẹ́ súnmọ́ di o. a ní àdúrà kan máa ṣe tí àti sam. kò ṣe déédéé sọ pé mo kàn déédéé fẹ́ gbà torí èmi ti ń wò pé lẹ́yìn kí n lọ síbi tí wọ́n ti ń ṣe kí n kàn sí pé mi náà sọkún mọ́ kí n máa sọ máwọn èèyàn lọ́rùn lọ. ìsọwọ́ yẹn lómi ò mọ̀ tún ẹ̀ nǹkan ò ṣe ẹ́ lọ́wọ́ ò ń lò sọ́wọ́ kò dáa àwọn kọ́kọ́ lọ́pọ̀lọpọ̀ ti kó sára sí tó dẹ̀ ń pa ìgbédìde wọn lára. a jẹ́ pé kì í ṣe ṣẹlẹ̀ ló ń so àgbélébù mọ́wọ́. ṣé bẹ́ẹ̀ ni iṣẹ́ fún ọmọ ìjọ ẹlòmíràn ní kàn ṣe fún un torí ọjà èmi nígbàgbọ́ kó tó bá ti gbàgbọ́ wàrà àánú pa. èmi báyẹn lè rí lọ́wọ́. torí ibi tí mo tó ṣe ẹlòmíràn tó so mẹ́sẹ̀. àwọn ló mọ nǹkan tó jù kó ànírógun tó jù. ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ kàkà tó máa fi ṣẹ̀ṣẹ̀ kó fi ṣiṣẹ́ fún kó wà lágọ̀ọ́ ẹ̀. tó bá wà lágọ̀ọ́ ẹ̀ kí ni iṣẹ́ ti ń ṣe. ààbò ni. irú ààbò wọ. ó pín sóríṣiríṣi. ẹ ṣàlàyé bíi mẹ́ta mẹ́. ààbò ni a lè sọ pé bóyá ọfà ojú ìran àbò ń dojúkọ nǹkan kan àbí àìsàn kan wà lára ẹ̀ tó fi ṣiṣẹ́ fún ìṣẹ́gun. tó bá wà lára ẹ̀ tọkùnrin bá wá bá a sùn sí kò ní ran ọkùnrin. kò lè ran ọkùnrin ààbò ló ṣiṣẹ́ fún. 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 iṣẹ́ rẹ ni. iṣẹ́ ni ààbò ló ṣiṣẹ́ fún. iṣẹ́ rẹ ni iṣẹ́ rẹ ni. mo kí gbogbo wa níbikíbi tá a bá wà inú mi dùn torí pé màmá wọn yànnà náà ọ̀rọ̀ ìfún mi dáadáa àwọn kankan tí ò yé wá wa o torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì níjọ Celestial wọn mọ̀ wò pé ṣẹ́dúgbòrú kí ni mo sọ yẹn ẹlòmíì ò tiẹ̀ tún so yóò tún so mọ́ báńdì irun kì í ṣe dáadáa o. bóyá wọ́n fi ń wò wípé kán lè bá mọ̀ pé báyìí torí mo mọ̀ pé kì í ṣe ìjọ Celestial Church nìkan ló ń lo kinní àwọn Kérúbù and Séráfù mi ń lò àwọn ìbò tẹ́ bá tiẹ̀ dé àwọn church mi ń ṣe báyìí kọjá sí èsì ẹ̀rì tán kò ó kíní yẹn sọ́wọ́ tán kò ó. àwọn tó fún ní àṣẹ ìṣe náà fún láṣẹ. irú àwọn òwò náà fún láṣẹ. ẹ ṣe mọ̀ pé àwa báyìí àṣẹ tiwa ni. ok ní sẹ̀lẹ̀. wọ́n ti mọ̀ pé tó máa bá lọ́wọ́ wa lórí wa níbi kìí sẹ̀lẹ̀ ni wọ́n. wọ́n ti mọ̀ pé sẹ̀lẹ̀ ni. wọ́n tún lè bá lórí White Garment Church. ṣùgbọ́n àwọn tó pọ̀ jù Celestial ni mo rí i pé cross yẹn nìyẹn ọkàn jẹ́ ẹ̀yà míì ni. ó jẹ́ ẹ̀yà míì pé ìyàwó ìṣọmọ kékeré tó lè fi àwọn ọmọ kéékèèké lè lo òwú sọ́rùn méje ló gbọ́dọ̀ jẹ́ ìbáàjọ́ obìnrin ìbáàjọ́ ọkùnrin. ìbáàjọ́ ọmọ òkú 2 lọ́rùn ẹyọkan lọ́wọ́ ẹyọkan lẹ́sẹ̀. fún ọmọ àkókò fún ọmọ kéékèèké ní ok 2 lọ́rùn 1 2 3 4 ok ó ti ní bá ṣe máa ń tó. apá nínú ẹ̀. ok ara àwọn nǹkan Celestial nìyẹn so Celestial ló lè tó. kí ló tẹ́ fi sọ bẹ́ẹ̀. láti ẹ̀kọ́ ń lọ́ mi ní fún. ẹ má jẹ́ ń lọ iní fún ẹ jẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́. àdúrà pọ̀ òjò mímọ́. bíi ti pọ̀. ṣé rí ọ̀pá ìmọ́lẹ̀ wa iṣẹ́ tó ń ṣe pọ̀
ìmọ́lẹ̀ wa yìí iṣẹ́ tó ti dàrú ó lè tutù bìtìbò pẹ̀lú àdúrà àtòrí ìjọ mímọ́. ní kandu bẹ́ẹ̀ ni kandu làwọn mọ̀. a lè kọrin pé Olúwa wá ọmọ rẹ̀ dé láti gbé láti gbóhùn ẹ̀bẹ̀ wá sókè gẹ́gẹ́ bí ó ti gbọ́ àdúrà Èlíjà ó gbọ́ àdúrà. alẹ́ tó bá ti wá di ní alẹ́ màá wá gbé oúnjẹ tí ọ̀sán yẹn oúnjẹ tàárọ̀ yẹn wọ́n máa fún wa lóúnjẹ lẹ́ẹ̀mejì. níbi tẹ́ ti ń fọbọ́. ìwọ̀n mo ṣe júwe. lẹ́yìn náà. bẹ́ẹ̀ ni Army Barracks ní Vos Army Barracks yẹn wà lọ́wọ́ báyìí kàtómẹ́ǹtì àwọn army bẹ́ẹ̀ mo ti ń fọbọ́ mo fọbọ́ olóúnjẹ ń gbà yẹn fọbọ́ nílé olóúnjẹ oúnjẹ àárọ̀ yẹn mi ì ní jẹ́ màá gbàwẹ̀ màá jẹ oúnjẹ yẹn ní ọ̀sán tọ̀sán yẹn màá wá gbé lọlé fáwọn ọmọ mi mo ní màá fún wọn jẹ láàárọ̀ ọjọ́ kejì lọ sí school mo wá kó wọn sí public school 250 naira lówó school yẹn gbà mo kó wọn lọ sí school yẹn wọ́n pè ní agájú àkálòkòkò a lọ síbẹ̀ máa ṣe ọmọ ọ̀dọ̀ yẹn lọ máa máa ra òkèlè kan ni mò ń wọ̀. àwọn náà làwọn náà máa ń wọ̀ òun náà wọ̀. 50 naira gbà yẹn ní Badagry every Monday náà jà gbogbo ẹ̀ fún wọn àpè yín padà. dádì ọ̀rọ̀ pọ̀ ẹ bá ń fọbọ́. ìtàn pọ̀ kò ṣàbẹ̀ máa wá pé máa bẹ̀rẹ̀ sí ní jà àṣẹ mi tí débi tí. ẹ ta lẹ́ pè màmá wò lẹ́ pè. máa pè bàbá àwọn ọmọ mi máa pè pé òfin wa ní nǹkan kan fún wa lówó oúnjẹ láti òkòkò sà á ní kí n wá sí Kòròdú ẹ bá lọ nígbà tí máa tún lọ sà lójú pẹpẹ gbogbo owó tí mo gbọ́ máa gbàgbọ́ kò tún ju 5,000. ṣé kò gbọ́ sókè nàìjíríà rí. dáàbì kò ṣe rí o is very nice. ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn wọ́ wá láti. lọ́wọ́ bàbá ẹ̀ bí gbọ́dọ̀ ṣe wọ́wọ́ yẹn ló dáa torí tí ò bá wọ́wọ́ ogun yẹn pọ̀ o. ok lẹ bá lọ sọ́dọ̀ wọn. ká ní pé wọ́n gbàgbẹ́ yẹn gbà yẹn. lẹ bá lọ sọ́dọ̀ wọn bá fún 5,000. ní 5,000 5,000 owó mọ́tò àfi omi gan. owó ti tán. owó ti tán mi ní wá mọ́. ẹ̀yin ni first wife. kì í ṣe mi ò mú báyàwó ń bẹ àwọn fámìlì àwọn ìgbẹ́ kan wá dìde sí mi lálábà elegance wọn a máa fún ẹ lọ́sọ̀ọ̀sẹ̀ wọ́n try ọlọ́run á dì wọ́n mú bàbá wọn ti wá bẹ̀bẹ̀ lọ́dún yìí. bàbá wo ló wá bẹ̀bẹ̀. bàbá àwọn ọmọ mi wọ́n bẹ̀bẹ̀ ní last. wọ́n débí báyìí. ó débí. ẹ farabalẹ̀ ẹ dúró mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé bó ti ṣẹlẹ̀ torí ipò tán máa bá yín yàtọ̀. màmá àwa ta jẹ́wọ́ rẹ̀ ní gbangba ló gbà ní gbangba ọwọ́ agbára rẹ̀ gbangba ló fi ń gbà wá ní gbangba. ẹ dúró bàbá ọmọ yìí wà. ó náà ó ṣe ṣe màá sọ fún pé kó tàgé. after many years. after 18 years. wá. after 18 years. nàbà wá. ó wá síbi ó lò 4 days. ẹ dúró ń gbàtà wá bíbá ẹ. òye nǹkan tó fẹ́ pè mí gan mú. ok. ìwárìrì mú. bọ́ọ̀ náà ṣe mọ bíbá ẹ. ó ń fọ́lò mi ní program. ok ẹ̀yin ọmọ. èmi ò mọ̀ ó wá pè mí pé òun dẹ̀ ń bọ̀ lọ́nà lọ́la mo wá rẹ́rìn níbo ló ti fẹ́ mọ̀ ọ̀dọ̀ wa àfìgbà tá a rí tọ́kadà gbèdé. wọn gbé mọ́tò gan wa. ògbé mọ́tò wa o àwọn lágbájá ẹ ǹlẹ́ o. mo ká aleluya méje òsánà méje. ẹ ǹlẹ́ o. ẹbínísà méje tómi jẹ́ lójú pé ìran mi ń ṣẹ. ẹ farabalẹ̀ wọn bá dé. ebi ó lò 4 days. ẹ dúró wọn gbé mọ́tò wa wọn gbé nǹkan ọ̀kadà náà gbé wa náà bá dúró. ṣé ẹnìkan ní ó yẹ kí n tiẹ̀ sọ pé ó gbé mọ́tò wa kí la fẹ́ kọ́ kò ní ìdírọ́. kí la fẹ́ fi kọ́ yín. màmá kí lẹ fẹ́ mú nínú ọ̀rọ̀ yìí. lẹ́bàá ní ká wọlé. mo ní ká wọlé ni o bàbá àwọn ọmọ mi ní. èèyàn ní gbogbo náà ṣe wá ń wò. ó wò mí. láti ìgbà yẹn láti ìgbà tí mo ti kó kúrò ńbẹ̀ kò sanwó owó tó san gan-an dádì ọmọ ò lè sanwó sùkúl. kò lè fi ṣe nǹkan kan. bàtà wa dé lẹ bá fún ẹ lóúnjẹ. dandan ni mo fún lóúnjẹ torí mi ò bínú mọ́. kì í ṣe pé ní ẹgan ló ṣẹ̀yìn. kò ṣẹ̀mí àwọn òbí ẹ̀ ló fi kọ́. ṣùgbọ́n kò ságbára ń gbà yẹn fún yín. kò ságbára fún mi láti lè. kò sówó kò sí kankan kò sẹ́ni tí. kò sí ìyá mi ti wà ní oko bàbá mi dẹ̀ ti kú. kò wá sí sọ̀pọ́tà kankan. ìjọ tán wá dé. ìjọ tó wá dé lẹ́bàá nìkan wọlé. ó wọlé.
ó ṣèṣe bí kọ́kọ́ àtìyàwó ṣe mo ti pinnu ní ọkàn. kí lẹ pinnu. mo jẹ́ ìwọ ibikíbi tẹ́ bá ti wò bí ẹ lọ ní target kẹ́ẹ̀dẹ̀ ní self determination. ok ẹ ti ní determination. láti ìgbà yẹn ni mo ti ní determination. tẹ́ bá wo gbogbo gbà yẹn. torí ìlàkọjá yẹn jọjọ orí mi rẹ ọmọ tí bàbá ẹ̀ ò yó débi òpamọ́ tó wá ń fọwọ́ kó tó jẹun. torí pé bàbá ti kú. tó wá ń fọṣọ kiri nílé olóúnjẹ. kò ságbára mọ́. a máa fọṣọ ọ̀gá wa lórí pàǹtì nítorí pé ká lè jẹun. kò ságbára. àti ìgbà yẹn ni mo ti ní lọ́kàn pé mi ò lè fẹ́ mọ́. nígbà táwa dé lẹ bá gbóúnjẹ fún wọn. wọ́n jẹun. àjọ jẹun àjọ ṣàwàdà. ṣáà máa dá àwọn ọmọ tẹ́lẹ̀. a tún wá sùn sínú church. ṣáà máa dá wọn. mo pa àwọn ọmọ ẹ̀ láti sùn. pé kán wá. wọ́n á ní kán kúnlẹ̀ sábẹ́ ẹ̀ kó súre fún wọn. bíbélì ó ní èyí ni àwọn àmì tí ó máa bá ẹ̀yin tẹ̀lé. èmi mọ̀ pé mo ṣe sọ̀rọ̀ náà sínú afẹ́fẹ́ lónìí ẹ̀mí mi máa ṣègbè níjà mi níbi tó ti tán fún mi ibi tó tún kù sí bàbá ìyá máa ṣiṣẹ́ lọ. ẹni káwọn ọmọ yẹn kúnlẹ̀. ó tún wọnú ilé ètò àtàwọn ọmọ ẹ̀ dúró sí pálọ̀ èmi wà ní ọmọ méjèèjì ẹ pé ọmọ méjèèjì kó kán máa bọ̀ ọdún kèlò tán ti rí wọn kẹ́yìn rí. ó ti pẹ́ dádì ó ti pẹ́ àwọn ọmọ mi ti fojú kan dádì wọn mo báyìí láti ìyá 2016. bí ọdún bíi mẹ́wàá sẹ́yìn ó ti lọ bíi mẹ́sàn-án sẹ́yìn. ó ti pẹ́ wọn ò rí ìgbà yẹn gan náà ẹ̀mí mọ́ ló kọ sí mi pé kí n jẹ́ káwọn ọmọ yẹn lọ fojú rí bàbá. ok ẹ bá kó wọn lọ. wá kó wọn lọ sí bá a lè ṣe débẹ̀ náà adébẹ̀ ní sátidé àdèkúrò bẹ́ẹ̀ láàárọ̀ sọ́ọ̀. kò tí ì ṣàgbára náà kò sí kankan. kò sí ohun olúwa yẹn ni mo tẹ̀lé. ẹ sì wà lọ́ndé èèyàn ni. ó sì wà lọ́ndé èèyàn náà gbà yẹn ni tó padà síbi tí mo ti wá pé olúwa ìfẹ́ ẹ̀ ni kò ṣe ìfẹ́ ẹ̀ ni kò ṣe. ìjọ tán wá dé. ìjọ tán wá dé náà ẹ bá ní kàn súre fún wọn. mo dẹ̀ dáná tó dáa torí bàbá àwọn ọmọ mi èèyàn ni ibi tí ò sí ènìyàn mi ò regret pé mo fẹ́ àmọ́ mo rí i pé ìdojúkọ ló jẹ́ kí ìrìn àjò yẹn pẹ́ torí kì í jà kò dẹ̀ lè sọ tẹnu ẹ̀ tán òkùnkùn rí yín ẹ̀yin tẹ́ wo òkùnkùn mọ̀ wọ́n àmọ́ bíbélì ní gbogbo àìsàn òdodo ẹ̀ṣẹ̀ mi ò gbọ́dọ̀ parọ́ mọ́ bẹ́ẹ̀ ni o kò fìyà jẹ mí rí àmọ́ nígbà tó gun yẹn dé gbogbo nǹkan yíjú èèyàn wá dàbí aláìránṣẹ́. wọ́n lọ́jọ́ mẹ́rin lọ́dọ̀. 4 days ló lò mo dẹ̀ ń dáná ìṣẹ́jú èmi gan ni mo ń dáná yẹn máa ń dá láàárọ̀ dáná sí. ẹ jẹ́ káwọn èèyàn dá rárá ẹ jẹ́ kẹ́nìbọ̀dì débẹ̀. torí mo dúpẹ́ pé àwọn ọmọ yẹn ò dùn. wọ́n tún wá rí wọn ní dáadáa láíláí wọ́n tún wá rí wọn ní dáadáa gbogbo ìgbà yẹn wọ́n sì kéré. dájú ó ga bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ bíi pé kí ọ̀rọ̀ kó parí. tẹ́ bá wà wò màmá kí ló dé ẹ fi sọ pé ẹ fẹ́ wọn mọ́. mi ò lè fẹ́ mọ́ kí ló dé tọ́nà wò. ṣé rí ẹni tó bá ti sọ ìpinnu ara ẹ̀ nù ó ti sọ ògo. bíbó. àwọn kan wà kan wò mí kò sí ohun tó jẹ́ kán jì sínú ogun ohun tó ti sọ pé wọn ò jẹ mọ́ náà padà lọ jẹ. ohun tó ti sọ nínú ọkàn wọn pé wọn ò jẹ mọ́ wọ́n ti nípinnu pé kíní yìí ni dọ́kíjọ́ ti máa mú dání mi ìtúndọ̀wò mọ́ òun náà tún máa lọ máa gbé yẹn kì í ṣayé ló ń ṣọ̀pọ̀lọpọ̀ ní sá. kí ló tẹ fi sọ pé ẹ fẹ́ wọn mọ́. dáàdì mo nípinnu àkókò yẹn lágbára lára mi. torí bàbá wọn ti kú. ìlà kọjá yẹn pọ̀ mi ò rò bóyá mo lè bára mi nípò yẹn láéláé mi ò ní lọ́kàn mi ò rí mi ò rí sá mi ò ní lọ́kàn rí ìdojúkọ yẹn pọ̀ ó ti ń ṣe àdágbé àdásọ̀ láti kékeré náà ọmọ yín ti wà kékeré náà ọmọ yín ti wà ní pínínsín. ó ti ń ṣe àdágbé àdásọ̀ ó wá jẹ́ kí. ó ti mọ yín lára ó ti yé yín. mo rí wípé ọkàn mi ti sọ mo dẹ̀ ti sọ fún lọ́dún náà àjọ oríra gbẹ̀yìn mo wá sọ mo ní nítorí òfìyà jẹ mi òfìyà jà ọmọ mi ò dẹ̀bẹ́ ní mi ìdẹ̀bímọ síbì kan tẹ́lẹ̀ kí n tó wá. ju ìwọ nìkan yìí lọ. ìwọ tó bá mi pàdé nínú àjò ayé mi tó bá wá rí bèmí àti òtún ní nǹkan mo ti sọ tipẹ́ mi yíyẹ ìpinnu. ok kí ó tó di pé ẹ wá sí ẹ kú òlé kò gẹlẹ ti sọ. mo ti sọ tipẹ́ àtìgbà yẹn náà mo dẹ̀ ti ní ìpinnu mi ìdẹ́ ń ro ìfẹ́ sọ́dọ̀ ẹ̀ mọ́
ẹ ti kó gbogbo ẹ̀ kúrò. ìfẹ́ yẹn kúrò. ohun tá a kàn nílò ni pé ká ríra ká ṣeré ká rẹ́rìn. kẹ ẹ pera yín lórí fóònù ọmọ rẹ rèé o ẹ sọ pé kì í sáwọn náà bí ọmọ yẹn àwọn náà ní. orúkọ bàbá wọn ní jẹ́ àtúpè wọn pé dáadé yìí kó ṣáà máa gbàdúrà fún kẹ ṣàṣeyọrí gbogbo ọ̀nà yìí. tẹ bá wò ìjọ tán wá lùjọ mẹ́rin níbo náà ń sùn. wọ́n ẹ mọ̀ pé 2 bedroom flat. ok lọ́dọ̀ yín. wọ́n ń sùn sáyé wọn pẹ̀lú àwọn ọmọ ẹ̀ wá sí ohun tó jọ mí lójú ó wá mú dáadé wọn sáàárín ìkásùn máìkásùn. ẹ̀jẹ̀ nìyẹn. èmo dúpẹ́ pé wọ́n ríra láyọ̀ mo dẹ̀ dúpẹ́ pé ìlàkàkà mi ìjà sàsì. omi ò jáde lójú yín lọ́jọ́ yìí. ìjọ tí mo kọ́kọ́ rí omi jáde lójú mi pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ṣé pé orú ọdún yìí lè wáyé. ṣó tó lè wáyé wá. torí mi ò ẹni tí ò bá ti ṣẹlẹ̀ tí ò tó jẹ́ mùsùlùmí. even chọ́ọ̀chì gan ló máa ń sùn lọ́sọ̀ọ̀sán. tán bá wá yẹn àbí. gbogbo 4 days tó lóyún chọ́ọ̀chì ló ti máa ṣeré tí wọ́n á tún pè é gan kókó wájú á lóun gba tẹ́gùn lọ́wọ́ nínú ìjọ. ìwọ tó ń wò ní òòrùn àwa ta jẹ́wọ́ rẹ̀ wá ní gbangba ló gbà ní gbangba ọwọ́ agbára rẹ̀ gbangba ló fi ń gbà wá ní gbangba. gbàtàn lójọ́ mẹ́rin pé lẹ́bàá ni a máa lọ. ìtẹ̀síwájú náà máa wà fún ṣẹ́mọ̀ pé mi ní lọ́kàn láti fi mi ìdẹ̀gbójú ẹ̀ mọ́ra láti bá ṣe rí. gbàtàn wá wọn fọwọ́ kàn yín. ṣẹ́mọ̀ ó fẹ́ máa wà á ti ẹni ọkùnrin téèyàn bímọ 3 fún wà á ti mọ̀ pé ọwọ́ eré lélẹ́yìí àmọ́ ó ti wà nínú ọkàn mi. ẹ dúró mọ̀mọ́ àwọn èèyàn fẹ́ rẹ́rìn o àníjẹ́ kan rẹ́rìn jù torí mo mọ̀ wípé inú mi dùn pé ń sọ. wọ́n lè mọ̀ wípé ilẹ̀ àánú Ọlọ́run kì í ṣú. inú mi dùn ó tún wá ń gbà wá ní gbangba. torí pé kí nìdí ó jẹ́ kí Ọlọ́run lọ gbé mi dìde níbi tá a ti kọ̀ mí sí. torí àwọn ẹbí yẹn ò níran mi mọ́ wọn ò níran mi mọ́ tọ́dún gan bá dé nílé yá mi rẹ́ ni pé àwọn ọmọ yẹn ta ló fẹ́ pè wọ́n. ta ló fẹ́ pè wọ́n. fúnra yín lẹ̀ ń dẹ́rù ara yín gbé. Ọlọ́run ní o kò sí nǹkan téèyàn lè ṣe kí. because I can still remember then mọ́mì mo ṣe rántí ní 2015 ọmọ yẹn kéré ẹ̀yin lẹ mọ́ ń kó wọn I can remember 2014. gbogbo school wọn lọ́rẹ̀ ìgbà yẹn ẹ fẹ́ máa wá white handkerchief mo ti lọ bá school teacher wọn school yẹn Good News Nursery and Primary School Ọlọ́run kò sọ school yẹn di nílá mi ì lè gbàgbé school yẹn láíláí ẹ̀mí láti ṣe síbẹ̀ Ọlọ́run á jẹ́ kó wọ ọmọ wa torí ẹ̀mí láti ràn yẹn bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀mí kan ni. bẹ́ẹ̀ni ẹ bá sọ white handkerchief. handkerchief yẹn sà màá sọ fábúrò pé mo ti fi 1000 sínú handkerchief san nínú owó school rẹ̀ màá tún nínú owó ìṣọ́ náà tí wọ́n fi ní o màá tún white handkerchief màá tún tọ 1000 sí màá tún sọfẹ gbọn màá sọ sí school bag yẹ immediately tẹ bá ti dé school kẹ fún tíṣà. kásá fún ẹ ní handkerchief. màá ti lọ bẹ̀ wọ́n mo ti bẹ̀ wọ́n sílẹ̀ àwọn náà máa gbọ́ mi mo ti bẹ̀ wọ́n sílẹ̀ ní school yẹn Good News Nursery and Primary School. irú ọjọ́ yìí ò lè wáyé mọ́ láyé àwọn àtàjẹ́wọ́ rẹ̀ ní gbangba ló gbà ní gbangba ọwọ́ agbára rẹ̀ gbangba ló fi ń gbà wá ní gbangba. torí ọmọ yín yẹn I can still remember mi ò ní dárúkọ wọn they are very small then gbogbo bá wọn ṣeré I play with them wọ́n kéré gan. mo lọ bá tíṣà yẹn mi ìṣègbéraga ẹlòmíì lè máa ń lédè yẹn sọ lédè yẹn ṣe ò súnmọ́ mi ni ìgbéraga ò kì í jẹ́ kéèyàn ga ìgbéraga ó máa ń kì í jẹ́ kọ́mọ ológo tètè mú. òun lọ sọ yín di nǹkan tẹ́ ẹ di àìní ìgbéraga yẹn. torí pé kí nìdí o mẹ́ni tá a lè lò ó ní áńgẹ́lì mi mo bá fẹ́ ọ fọwọ́ wọnú áńgẹ́lì mi má bínú jìnnà má yọwọ́ rẹ lọ́rọ̀ mi fami mọ́ra pẹ̀lú àánú áńgẹ́lì mi ẹni táńgẹ́lì ẹ̀ bá fi sílẹ̀ á ṣìwà ẹni táńgẹ́lì ẹ̀ bá fi sílẹ̀ á jọra ẹ̀ lójú tó yẹn máa wá lọ bẹ̀ wọ́n máa ní ó ti bẹ̀ wọ́n sílẹ̀ ní ẹjọ́ ò mi ìlọ́kọ ọkọ mi ò kún àmọ́ àwọn ọmọ yìí wọ́n 1000 yìí tẹ́ bá ti rí lẹ́fẹ́ lókè ẹ má bá mi rí jọ ẹ má má kí Ọlọ́run tẹ̀ ṣe ẹ má bá mi tú jọ jáde ó ga ìrìn àjò pọ̀ ó kúnra ìdí nìyẹn tí mo ṣe kọrin kan pé ọba Ọlọ́run ni màá sìn o Ọlọ́run ni màá sìn Ọlọ́run ni màá sìn o Ìjẹ̀ṣà àìmẹ́rẹ̀kú mẹ́rẹ̀ẹ́gá mẹ́ra pọ̀pọ̀ ẹ̀dìyẹ
Ọlọ́run ni màá sìn o, Ọlọ́run mi ni màá sìn. Torí pé kí nìdí? Èmi yìí ló ń jẹ́ ẹni tá a ti kọ̀ sílẹ̀, èmi yìí ló ń jẹ́ ẹni tá a ti gbàgbé, kò wá jẹ́ kí a fi ayé kó gbọ́kàn mi. Ní gbogbo àsìkò gbà yẹn sọkùnrin kankan ẹ̀ wá. Ọkùnrin wá o, kí lè àmọ́ sọ. Dádì, ọ̀pọ̀lọpọ̀ wọn ọgbọ́n àti jí mi sí èèyàn lọ. Ṣùgbọ́n gbogbo báyìí màmá ẹ jẹ́ ká wá jẹ́wọ́ ara wa ní gbangba báyìí. Àsìkò ti tó láti jẹ́wọ́ ní gbangba. Màmá wọ́n lè fi kọ́gbọ́n. Bẹ́ẹ̀ni lásìkò gbà tẹ́ kúrò lọ́dọ̀ ọkọ yín ṣé kò sí bálòpọ̀ kankan láàrin ẹ̀yin àtọkùnrin mi bí ibo ló ṣe ṣẹlẹ̀? Àkókò yẹn mo dúró fún bíi 2 years. Ẹ̀rọ lùrànlọ́wọ́. Mi ti ẹ̀rọ ọkùnrin gan pẹ̀lú. Àti pé ẹ̀rù gan tún wá bà mí pé ibo ni mo tún ti fẹ́ bẹ̀rẹ̀. Kò sọ́kùnrin tó lè fẹ́ yàn pẹ̀lú ọmọ. Méjì. Bẹ́ẹ̀ni. Tó bá tiẹ̀ jẹ́ ẹyọkan ó tiẹ̀ sì manage. Ẹyọkan tiẹ̀ sì manage. Ṣé rí nǹkan tó wá jẹ́ kí tèmi rí bẹ́ẹ̀ ni pé iṣẹ́ ìránṣẹ́. Ẹ fi jìyà ẹ̀. Òun ni mo fi jìyà yẹn. Mo fi ìlàkọjá ló jẹ́. Ìyà yẹn lẹ lọ jẹ. Ìlàkọjá ni. Òun yóò jẹ. Torí nígbà yẹn mo fall sick. Náà ní kí ló dé o súnmọ́kùnrin ni kò ṣe gbá pé a kò dá. Gbogbo àwọn tá à ń bá rìn nígbà yẹn náà ẹnìkan náà tí mo bá rìn iṣẹ́ lápapá ní tí. Ọkùnrin is very nice. Lẹ bá fẹ́. Bẹ́ẹ̀ gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà ní màá ní ìgbéraga. Because the day I met that man, kò lára, kò gbé mọ́tò gan. Ẹ kà sáré. Kò ní nǹkan kan. Láì dẹ̀ mọ̀ pé mọ́tò ló ń ta. Ok, lẹ bá rí. Olówó ajá láàánú fún mi. Ok, bó ló ṣe ṣẹlẹ̀? Adẹjọ́ rìn for almost 6 years. Kò sọmọ kankan láàrin yín. Rárá ẹ̀rù yẹn bà mí. Èrò láìkí mi, ó ń tọ́jú mi, wọ́n fún mi ní nǹkan. Ó ń fún yín lówó. Ìjọ́ tó dẹ̀ pàdé mi ló ti sọ̀rọ̀ kan. Ó ní mi ìlówó tí mo fẹ́ gbé fún ẹ. Ó ní àwọn nǹkan tí bá ti fún. Mo bùn wọn tọ́jú ẹ. Ó tọ́jú yín dáadáa. Àjọṣepọ̀ wà láàrin yín dáadáa. Àjọṣepọ̀ wà ń gbà yẹn náà bí lọ́kọ lọ́bìnrin. Àjọ rìn ó níyàwó tiẹ̀ sí. Mi ìdẹ̀dá láàrin. Ó gbalé fún yín gbà yẹn. Ó gbalé fún mi. Bólè. Gbé ń gbà yẹn pẹ̀lú àwọn èèyàn wa. Ok. La máa ń ríra. Ṣé àmọ̀ pé tọkùnrin bá gbalé fún yìí ó ti fẹ́ ẹ. Bólè yín gbé ń gbà yẹn. Èmi gbé pẹ̀lú àwọn ẹbí mi. Àwọn ẹbí ní kókó ọwọ́ àmọ́ bá yín bẹ̀. Ok, definitely àwọn ẹbí yín kọ̀ọ̀kan mọ̀. Nbọ ni wàá mọ̀ gbé yín lọ hòtẹ́ẹ̀. Àjọ oníkálukú náà ṣàfà ìwé ara ẹ̀. Àwọn àtàjẹ́wọ́ rẹ̀ nígbà. Ó ṣe dáadáa. Ó ṣe dáadáa o. Ó ṣe dáadáa torí ẹni tẹ́ ẹ bá ń bá rìn lákòókò tẹ́ láàkì 500 naira. Tó fún yín ní 400. Tó fún ní ẹ wo àánú ni o. Torí àkókò yẹn ó rìn sí ohun tí ó ń jẹ mí níyà. Torí kí làwọn ọmọ mi fẹ́ jẹ. Inú 300 naira tí mò ń gbà lójú. Agbára yín ò gbé. Agbára mi ò lè ká. Ìwọ̀nba tí n bá mú délé náà tó bá fún mi. Torí ìrìn àjò yìí tí wòlíì bá ń fi gbogbo ara ṣàgbèrè á sọ ìpinnu kó tó débi tó ń lọ. Bẹ́ẹ̀ni. Wòlíì ò gbọdọ̀ sọ pé ìyá ọkọ ń jẹ mí, èyí fẹ́ mi. Wọ́n ń jí ọgbẹ́ ọkàn fún mi pé mi ìbímọ sójú kan. Ó máa ń dùn mí, mo máa ń sunkún ẹ̀. Lẹ́yìn ìgbà yẹn ẹ wá wá sọ́rẹ̀. Òun náà nìkan náà lẹ fẹ́ lẹ́kọ̀ọ́. Òun náà nìkan mo bá àwọn bíbí mo ìrìn àjò yẹn pọ̀. Ẹ tó lẹ́lòmí. Mi ò lẹ́lòmí torí pé kí nìyí ẹni ò ṣe dá kò ṣàbùrú sí. Ó ṣe dá ó nìkan ṣoṣo ló gorí yín lẹ́kọ̀ọ́. Ló bá mi nìyẹn. Lẹ́jọ́ fẹ́ra yín rí lẹ́kọ̀ọ́. Lẹ́kọ̀ọ́ ọ̀tán lẹ́yìn ìgbà ilẹ̀ wa wá sọ́rẹ̀. Lẹ́yìn ìgbà tẹ wá dọ̀rẹ́ ṣé kò sí. Ọ̀rẹ́ ìlú ńlá lọ̀rẹ́. Bó ló ṣe ṣẹlẹ̀? Ìrìn àjò rẹ̀ pọ̀ ẹ̀ka máa dúpẹ́ fún àánú fún títóbi ẹ̀ fún agbára ẹ̀ torí ọ̀rẹ́ dàbí ilé tẹ́kùn wọ̀ téèyàn wọlé tẹ́kùn. Ọ̀dẹ tó wọlé tẹ́kùn kó múra rẹ̀. Bó ló ṣe ṣẹlẹ̀? Ọ̀rẹ́ jẹ́ ìlú ògo. Ògo wà lọ́rẹ̀ ọlá wà ń bẹ àmọ́ fún alágbára kó tú ẹrù dé. Kó tún kó má bàa dà. Kó tún di. Bó lè ṣe wá rí di. Gbàrà tí mo ti dọ́rẹ̀ tọ́nà ti fi àwọn àmì kan hàn mí. Ta ló ní kẹ́ mọ̀ bọ̀ lọ́rẹ̀? Ẹ̀mí mọ́ ló kọ sí mi ò. Mọ̀ èèyàn lọ́rẹ̀. Ìmọ̀ èèyàn lọ́rẹ̀. Bó lẹ ṣe wá déédéé dọ́rẹ̀? Má tamọ̀ dọ́rẹ̀. Ilé ayé. Mo kọrin má tamọ̀ dọ́rẹ̀. Mi ò mọ èèyàn kan lọ ṣán. Lẹ bá dọ́rẹ̀. Bí pé ká kàn mọ̀ yín báyìí. Kẹ́yìn náà sọ pé. Nfẹ́ ẹnìkan. Mo ṣe dé ìlú ọ̀rẹ́ mi. Ẹ̀mú ni ọlọ́run. Gbàtẹ́ wá dọ́rẹ̀. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn olùṣọ́ mi. A lò wọ́n fún mi. Mo gbára wọn kọjá. Ṣé lè dárúkọ wọn? Mo fún lórí ọ̀fẹ́ láti dárúkọ wọn torí pé ń dúpẹ́ lọ́wọ́ wọn ni. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn olùṣọ́ mi kò ká lè dárúkọ. Ká má dárúkọ wọn ṣùgbọ́n wọ́n ṣe dáadáa. Wọ́n gbà yín bẹ́ẹ̀ ṣe rí.
wọ́n gbà mí torí wọ́n gbà mí àti wípé orí ọ̀fẹ́ Ọlọ́run bá mi lọ torí bá a ti ta Joseph sínú túbú náà ṣe ta yín. bẹ́ẹ̀ náà ṣe tà mí torí Joseph ó tún dénú túbú wọ́n tún fi ṣe aṣojú túbú wọ́n tún fi Joseph ṣe adarí túbú. ó dẹ̀ bá àwọn kan nu túbú ni. ó dẹ̀ bá àwọn kan níbẹ̀ ó dẹ̀ ṣẹ́ o torí wọ́n ya aṣọ ẹ̀ ní àyà ọba ló bounce lórí ó dẹ̀ parọ́ wọn àmọ́ gbogbo ibi tí mo ti bára mi lọ́lọ́run dẹ̀ tàn mọ́lẹ̀. ó lọ Psalm 90 ó láwọn ọ̀run sọ̀rọ̀ ògo lọ́wọ́ òfurufú fi sí ọwọ́ rẹ̀ hàn ọjọ́ ń fọn òrùdé òrùn fi. kò síbi tí a kò gbọ́ ẹ̀yin àti èmi a ó la àgbáyé já. àtẹwà dé ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ẹlẹ́ntẹ́ ìfẹ́ lọ́rẹ̀ náà. ìrìn àjò ọ̀rẹ́ yẹn pọ̀ ẹni yẹn tiẹ̀ fẹ́ dàbí ẹlẹ́tàn ni ẹlẹ́tàn lálẹ́. ẹ tó bẹ ẹlẹ́tàn pa ẹ jẹ́ ká mọ̀ sọ bá ẹ bẹ ẹlẹ́tàn mi pàdé lọ́rẹ̀. ẹlẹ́tàn ni torí pé kí ni ìdúró tó wà lọ́wọ́ ẹ̀ ló fi wá jí ọ̀rọ̀ náà ìgbé dàbí gold. ṣé wòlíì náà lẹ́nìyàn. a lè pè ní wòlíì lọ títí. akọni bíi pé àbí amúgbálẹ́gbẹ̀ẹ́ la rò bóyá ká fi ṣe bí ẹni tá a bá rìn. ẹ̀yin ti rò pé ibẹ̀ ni ìfọ̀kànbalẹ̀ wà. kò sí ìfọ̀kànbalẹ̀ lọ́wọ́ ẹnìkan. bíi pé iṣẹ́ ìránṣẹ́ dàbí gold. gold ó dàbí bẹ́ẹ̀ ni wúrà tó ń dán. èèyàn gbọ́dọ̀ daṣọ kọ́ má bàa jí lọ. ẹ daṣọ bò ìgbà tí ó wá ṣẹlẹ̀ nígbà yẹn ìyẹn tó lọ kí ló wá sọ yín di wípé àtúrí mo rí pé ẹ tó rí màrí. Ọlọ́run ló kàn ṣàwárí ìrìnàjò yìí. bó ni ìrìnàjò yẹn ṣe lọ. torí ọkùnrin yẹn gangan fúnra rẹ̀ òrùka yẹn. ẹ farabalẹ̀ òrùka yẹn dà. òrùka yẹn rèé. ẹ jẹ́ kí kámẹ́rà rí òrùka yẹn gẹ́gẹ́ rí. bó ló ṣe ṣẹlẹ̀. ẹ kúkú bá lọ́wọ́ mi. bẹ́ẹ̀ ni níwájú pẹpẹ ní ìlọ torí ti. rárá ẹ jẹ́ ká ṣe báyìí èmi ò bá lọ́wọ́ yín. ẹ bá bẹ́ẹ̀ ṣe débì. ara kì í tún ṣe bẹ́ẹ̀ gan kẹ́ ẹ tó mọ̀ lèmi ti mọ̀ yín kẹ́ ẹ tó mọ̀ wọ́n lèmi ti mọ̀ yín. èmi náà sunkún sọ́nà Ọlọ́run. òun dùn. bó ló ṣe ṣẹlẹ̀. èmi náà gbàdúrà ni. ẹ gbàdúrà. mo gbàdúrà ìṣẹ̀lẹ̀ gbà fáwọn ọmọ ìjọ gan. irú àgbàdúrà wo. mo gbà ládùúrà àdúrà ni a gbé àdúrà kalẹ̀ ni pé nígbà táwọn obìnrin 100 bá ṣọwọ́ báyìí tí ò sí ròkà. gbà tí àwọn 100 tán bá ṣe ọwọ́ báyìí tí ò sí òrùka kankan bẹ́ẹ̀. nǹkan kan ló sọnù sá. òwe lẹ́pa yẹn o. nǹkan kan ló sọnù. wọ́n ṣe ọwọ́ báyìí kò sí òrùka kò sọ òrùka kankan bẹ́ẹ̀. ìtumọ̀ ẹni pé wọ́n ní ìtumọ̀. mo ń gbọ́ yín lọ. ẹ̀yin náà bá sọ ọwọ́ báyìí gbà yẹn náà. ẹ̀yin náà sọ ọwọ́ mo sọ àdúrà yẹn mo gbà sọ́nà. orí òkè yìí náà gbà yẹn ni. ilẹ̀ yìí ni. ó sì lọ bí 8 years báyìí. that was last year. ọdún yẹn la pé 7 years. ẹ farabalẹ̀ ọ̀rọ̀ tí mò ń gbọ́ ṣé wàá yìí. ní 7 years ní last year tí ìjọ ìpè 7 years ó wá bọ́ sí date tá a tẹ pẹpẹ dandan ní on the 7. tí ìjọ gangan bẹ̀rẹ̀. ìjọ gangan bẹ̀rẹ̀. ó wá mú mi sunkún tàwẹ̀tàwẹ̀ àtàdúrà ọjọ́ méje. mo lọ nínú májẹ̀mú ọjọ́ méje. kọ́kọ́rọ́ wo ló sọnù lọ́wọ́ wa táyé fi ń yẹ̀yẹ́ wa ẹ farabalẹ̀. táyé fi ń gàn wa kọ́lọ́run kò ṣe. bàbá màmá kò yé mi òrùka yìí ẹ tẹ́wọ́ báyìí gbogbo ẹ̀yin obìnrin wípé òrùka dà kò sórùka lọ́wọ́ wa pé nǹkan kan ti sọnù. ṣé ẹ mọ̀ pé ìjọ tọ́nà bá fi obìnrin ṣe Deborah wo nǹkan tán fi ń bu yín bẹ̀. ìjọ tọ́nà bá fi obìnrin ṣe Deborah wo nǹkan tán fi ń sọ̀rọ̀ sí yín níta wo nǹkan fi ń bu yín kì í ṣe pé lórí owó kì í ṣe gbogbo ìpè lówó sà lóòótọ́ Bíbélì là ó gbà lọ́wọ́ ẹni tó ní fún aláìní a ó gbà lọ́wọ́ àwọn tó ní fún mi orí mi ò tajà. torí ẹ ní Ọlọ́run ọba ní. mi gbúdọ̀ fàdákà mi. bó ni ìrìnàjò yẹn ṣe wá bẹ̀rẹ̀. àdúrà ni o a dẹ̀ parí iṣẹ́ yẹn gan-an kò pé 21 days ìránṣẹ́ yẹn fẹsẹ̀ ara ìrìn wa. ẹ farabalẹ̀ torí nínú ìrìnàjò kan màmá mo gbọ́ nínú ọ̀rọ̀ kan ó ti ń lọ díẹ̀ torí ẹ mọ̀ pé èmi àti ti mara ti ṣe díẹ̀ ó tó táìmù kan dàbí pé ẹ jọ sí pọ̀ mọ́. ọkọ mi eléyìí àjọ wà ní àjọ wà ní Ọlọ́run ló darí ẹ̀ wá. àwa wòlíì ara nǹkan tẹ́ ń sọ òye mi o ṣé ẹ dúró mọ́ mi ṣé ọmọ yín kékeré yẹn ríǹgì bàbá ẹ̀ ní tí mò ń sọ náà nìyẹn àwọn náà lẹ́sìn jọ wà ṣùgbọ́n gbogbo wọn ti lọ́ngbà kan ni. rárá o. ẹ sì jọ wà náà ni torí mo rí i pé bẹ́ẹ̀ ń lọ sí rédíò wọ́n gbé yín lọ bẹ́ẹ̀ ń lọ sí kíní àfi tí wọ́n bá sí nílé àfi tí wọ́n bá sí ní yàrá ìdìlókù. Ọlọ́run ló ṣàwárí ọkọ ohun tó ń jẹ níyàwó máa ṣàwárí.
nígbà tí gbogbo obìnrin bá nawọ́ báyìí nílé Olúwa tí ò sí nǹkan kan Bíbélì onífẹ̀ẹ́ mi darí ẹ̀mí káàbọ̀ èyí tí ṣòro. Àti gbogbo obìnrin bá nawọ́ báyìí nínú ṣọ́ọ̀ṣì tí ò sí ríǹgì tí ò sí nǹkan gbogbo ẹ̀kan dán lọ. Kò dáa wọ́n dẹ̀ wà ní ọkọ̀. Kí lẹ ká pè? Ọfà kan ni o. Nǹkan kan sọnù ni. Nǹkan kan sọnù. Tí ríǹgì ọba sí lọ́wọ́ obìnrin ọfà lọ sọnù. Ọfà kan ni o. Ó lóbìnrin ṣe máa wàṣà tí ò ní sí ríǹgì lọ́wọ́ ẹ̀. Tí bí ò tiẹ̀ tí ìsanwó orí ẹ̀ ó yẹ kán mọ̀ wípé wọ́n mọ̀ ẹ́ níbẹ̀. Ó yẹ kán mọ̀ wípé o ní àmì kan wà tán máa fi dá ẹ mọ̀ bí Ẹ́sítérì. Pé èmi náà ti lámì ìdánimọ̀ o. Bẹ́ẹ̀ni. Pé yọ wà ń bí báyìí. Bẹ́ẹ̀ni. Tàbí kọ́ wà ń bí báyìí. Bẹ́ẹ̀ni ó wà nínú ìwé ọba orí kejì. Ìwé ọba orí kejì verse 6 2 King verse 6 2 King verse 6 tẹ́ bá ka fásì yẹn 2 King verse 6 1 to the last one ẹ rí i pé àáké sọnù. Bẹ́ẹ̀ni. Ó ní ẹ pé wòlíì wá ó ní ọ̀gángán wo ló jábọ́ sí. Ó ní ọ̀gángán wo ni àáké jábọ́ sí. Ó dẹ̀ ṣàwádìí ọ̀rọ̀ gbé jáde torí àáké yẹn wọ́n ya ni. Ìtumọ̀ ẹ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin kò tí ì dé destination yìí. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin kankan ló dàbò tán fi rí. Ìwọ tó ń wò mí kí ló bọ́ sọnù. Ká ìwé ọba yẹn 2 King verse 6 láti bẹ̀rẹ̀ dókun. Wàá rí wípé nǹkan kan ló sọnù láyé. Àáké yẹn sọnù ó ní àwa gbé yíya ni àwa ya. Yíya ni àwa ya. Bẹ́ẹ̀ni sọkọlọkọ ló yá ni ó máa di ti. Ṣé èèyàn tó máa yọ ọkọlọkọ? Bíbélì ti sọ ní tó bá dòpin ayé. Obìnrin méje yóò dènà mú kórìí káwa ò fẹ́ wa pé ká lè mú ṣùgbọ́n wa kú. Àkókò ìsà òpin ayé ti ń dè. Nígbà tó yàn bá lọ sí hospital tán bí ọmọ 20 tó kùnrin méjì wà bẹ́ẹ̀. Àwọn etí ìta ló fẹ́ fẹ́. Ok, ẹntì. So nǹkan kan ló sọnù tó bá ka ìwé ọba 2 King verse 6 kọ́kọ́rọ́ kan ló bọ́ sọnù ohun tó bọ́ sọnù láyé ọ̀run máa ṣàlàyé. A jẹ́ pé nǹkan tẹ́ ń sọ ń sìn ni pé ọkùnrin lè fẹ́ yàwó méjì. Dádì bó bá ṣe wo oníkálukú ló ṣe. Torí ńgbà tẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ sọ náà ni o ẹlọ́mọbìnrin tí. Ẹni sùúrù kí ọmọ pé èmi tí mo sọ̀rọ̀ mi fún yín sí tí èèyàn bá sọ láti rẹ̀ pé mo máa bímọ síbi méjì ó ń dùn mí dé ó dẹ̀ bà mí nínú jẹ́ ó dẹ̀ mú ìrẹ̀wẹ̀sì ọkàn bá mi àmọ́ mo dúró gírí nínú Ọlọ́run pé àti kọ́ bẹ́ẹ̀. Àti kọ́ bẹ́ẹ̀ ni. Torí kò tẹ́ mi lọ́rùn kì í ṣe gbogbo èèyàn ló gbọ́dọ̀ fàyà lu ènìyàn. Mama kí ló wá bí single mother kí ni máa fa single mother. Dádì kò sí àwọn tó ń gbọ́ wa kán máa bú èèyàn pé single mother. Bíi ti bò. Kì í ṣe gbogbo obìnrin ló lè jáde mo ṣe jáde láti wá sùn. Bẹ́ẹ̀ni. Ká ní Ọlọ́run ò lò mí gẹ́gẹ́ bí wòlíì tí a ti sọ yẹ̀yẹ́ mi dayẹyẹ mi ò ní sọ̀rọ̀. Mi ò ní sọ jáde torí mo fẹ́ kí àwọn kan kẹ́kọ̀ọ́ nínú ìrìn àjò èmi mọ̀ pé bí Olúwa ti ń bẹ àdàbí tí n bá pè yín pé kẹ́ wá. Àwa tó jẹ́wọ́ rẹ̀ ní gbangba Ọlọ́run tó ló gbà ní gbangba ọwọ́ agbára rẹ̀ gbangba ló fi gbà wá ní gbangba. Tó bá jẹ́ pé mo dá dúró tí mi ò sí lábẹ́ ẹnìkan ẹ lè pè mí fóònù ọ̀rọ̀ yìí kì í sọ. Láìláì sọ. Bẹ́ẹ̀ àmọ́ mo sọ fún àwọn tó ń dojúkọ ìrìn àjò yẹn lọ́wọ́ tán tí ìmọ̀ bọ́n ṣe fẹ́ jáde tán dẹ̀ ṣì wà nínú ìgbèkùn. Kódà tó tún jẹ́ obìnrin. Tó tún jóbìnrin. Ó lè má jẹ́ ṣẹlẹ̀ ó lè jẹ́ chọ́ọ̀chì ibòmí ó lè jẹ́ chọ́ọ̀chì mi. Lórí rédíò mo máa sọ máa kí Ọlọ́run Ayọ̀délé Babalọ́lá torí bàbá wa Joseph Ayọ̀délé Babalọ́lá nílùú Arákejì Ìpẹ́tù Ìjẹ̀ṣà ló ti bẹ̀rẹ̀ sí àmì àti sẹ́yà. Ọ̀psì ẹ̀yẹ́ sì wà lẹ́dọ̀ọ́. Bíbélì ẹ̀ sì wà níbẹ̀. Ọ̀psì ẹ̀yẹ́ sì wà ọmọ lọ́bẹ̀. Ìjẹ̀ṣà tí ò bá kí Babalọ́lá ìpè ò tí ì pè. Ìjẹ̀ṣà tí ò bá kí Babalọ́lá. Torí ìlú tèmi gangan náà ti forí ẹ̀ sọlẹ̀. Ara májẹ̀mú ìgbà tán fi sọlẹ̀ náà lórí ọ̀fẹ́ tó ṣẹlẹ̀ nílé bàbá mi kí òkùnkùn má lè borí ìmọ́lẹ̀. Ẹ dúró ní Ìpẹ́tù Ìjẹ̀ṣà Ìpẹ́tù lórí ọ̀psì ẹ̀yẹ́. Ibẹ̀ ni Babalọ́lá ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Ó yé mi. Ibẹ̀ ni Babalọ́lá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kò sí prógrámù tí mo máa ṣe mo ìpè bàbá yẹn. Nílùú yín. Tó jẹ́ kí ìmọ́lẹ̀ Olúwa yìí kó tàn. Nílùú Ìpẹ́tù. Bẹ́ẹ̀ ni. Òótọ́ ni. Ìpè Ayọ̀délé Babalọ́lá Joseph. Ìpè bàbá mi Mósè Orímọládé ní tí wàhálà àṣẹ ní Ìkàrẹ́. Ìpè bàbá mi SPG Ọ̀ṣọ́fà. Làkẹ́ nílùú Ìmẹ̀kọ. Ní 1947. Ìpè mẹ́tẹ̀ẹ̀ta mo dà pọ̀. Ibi tó ti ń dá sọkún ìwọ single mother tán fi yẹ̀yẹ́ rẹ̀ gàn kó ti tán yẹ̀yẹ́ rẹ̀ máa da yẹ̀yẹ́. Báwo wá ló ṣe wá ṣẹlẹ̀ o kí ní ká mọ́ wá yà mí lẹ́nu
ẹ ní mọ̀ọ̀yàn ẹ ní lẹ́yìn wípé ẹ kàn gbàdúrà Ọlọ́run dẹ̀ máa fún yín níran wọn rí. Bó ló ṣe ṣẹlẹ̀? dandan ló máa fún wa. Bó ló ṣe ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ni dandan ló máa fún wa. Bẹ́ẹ̀ni ó ní mo mọ àwọn tèmi sá àwọn tèmi mọ̀. Olórin Celestia tá a bá ń ṣe ẹ̀sìn wòlíì ó ní ìyá mi ní fọ́tò ẹ̀mí kí n lè máa wò lọ́jọjọ́ lójoojúmọ́ bóyá mara lè bú o tó wà lára mi. Ẹ tó rí yẹkọ mọ̀ mi ní fọ́tò ẹ̀mí kí n lè máa wò lọ́jọjọ́ bóyá mara lè bú o tó wà lára mi.